ọmọ wọn nínú gbọ̀ngàn olúbí ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ. Ọláyídé ọ̀rọ̀ ọmọ wọn nínú gbọ̀ngàn olúbí ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ. ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ, àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ, àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa, àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì, àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà, àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa, àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana lọ, aago 9 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboola tó ti nínú nílẹ̀ yẹn ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀rọ̀ la gbọ́ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ mà tún káàbọ̀ sórí ètò àyọkà o. Ẹ kú ìrọ̀lẹ́. Ẹ ti kú bójú ọjọ́ ṣe rí, ẹ kú iṣẹ́ lénìí, ṣé kò rẹra, ẹ kú àtàárọ̀. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín náà ni o lórí ètò àyọkà ní Dayọ̀ Agboola rédíò TV. Baltimore la fi kalẹ̀ sí o, Baltimore ní Maryland. Òun la ti ń dá bí ẹnu tá a rọ̀ bí òwe. Ibẹ̀ la ti mú àyọkà wá sí etí gbọ̀nyìn o káàkiri àgbáláyé. Ẹ kú ìfarabalẹ̀. Mo máa ń bi yín wípé ṣé ìgbàgbé ìwé tá ń kà lọ. Ojú rí ni o, ojú rí. Gẹ́gẹ́ bó lórin wa ṣe sọ, ohun tójú ń rí láyé ẹnu ò lè sọ tán. Ohun ojú rí ẹnu ò ní lè sọ. Fún àǹfààní ẹ̀yin tẹ́ lè bá wa pé níjẹjọ. Ibi tá a ti dánu dúró, ó níbi tí Ògúngbèmí àti Bákàrè ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ti lọ sọ́dọ̀ Agbọ́tikúyọ̀ tí wọ́n lọ ṣoògùn owó oṣólẹ̀ tútù. Ìgbà tí wọ́n dọ́dọ̀ bàbá, bó ṣe mú epo tó fi sínú àwo kan tó wá mú òwú òtútù, ó fi bọ inú epo yẹn láìnú ẹ̀, ó sáré fi sí wọn lẹ́nu, ó fi sí Ògúngbèmí lẹ́nu lẹ́ẹ̀mejì, ó ṣe bákan náà fún Bákàrè náà. Ó ní kí ẹlẹ́rìí ẹ̀yẹ o kó mú sílè 21 kó mú wá. Ká má fà ọ̀rọ̀ lọ jù, àwọn méjèèjì bẹ́ síta wọ́n lọ. Ẹ̀rù bójó ti bà wọ́n tó ṣe wípé wọ́n ṣàbẹ̀ sínú mọ́tò, oníkálukú wọn bọ́ sínú ọkọ̀ wọn lọ.
oorun ti rá wọn lọ lórí ìjókòó bí jẹnẹjẹnẹ ló pò wọn ní bí nǹkan tí wọ́n rí tí tó ṣẹ̀rù bà wọ́n ní o wọ́n ṣàbẹ̀sọ́nà wọn lọ. Ìgbà tó Ògúngbèmí máa délé nǹkan míì máa ṣẹlẹ̀. Ṣé ti gbàgbé wípé ìyàwó rẹ̀ Ruth ó ti ránṣẹ́ sí Ògúnlábí ọmọ wọn wípé kó wá fojú kan òun lọ́jọ́ yẹn tẹ́lẹ̀. Ìgbà tó Ògúnlábí wọlé ìyá rẹ̀ nù ní ọ̀rọ̀ lọ́wọ́ ni pé ìwọ ọmọ yìí ọmọ àlè ló fẹ́ jẹ́, ọ̀sẹ́ni tó ń béèrè, ọ̀sẹ́ni tó tọkàn rẹ̀ fà ẹ́. Ọ̀rọ̀ yẹn ló máa ń bọ́ ọmọ sọ lọ́wọ́ tí Ògúngbèmí ọkọ rẹ̀ fi wọlé dé. Wíwọlé tó wọlé dé tó bá ìyá àtọmọ níbi tí wọ́n ti jọ ń tàkúrọ̀sọ. Òun náà dá sí pé tí ẹni yẹn ń sọ ìwọ náà farabalẹ̀ kó gbọ́n tá à ń wí. Kékeré la mọ̀ pé àfi b'Ògúngbèmí ṣe bó ṣe bú sẹ́rìn àbàdì yìí. Ó rẹ́rìn tó ṣe wípé gíní ọrùn rẹ̀ àfi wì tó bọ́ aṣọ. Ó bọ́ṣọ tán ẹ̀rín yìí mà tún peléke sí i ló bá tún mú ṣòkòtò. Ibi tó ti fọwọ́ bọ ṣòkòtò rẹ̀ kó máa tú bọ́ ṣòkòtò náà ìyàwó rẹ̀ fi wá rí pé èyí mà kọjá ẹ̀rín lásán baálé wa. Ká tó fọ̀ ká tó wí Ògúngbèmí ti bọ́ sọ́nà ó ti bẹ́ síta ó dọjà Bódìjà. Ṣé nǹkan tí bàbá Agbọ́tikúyọ̀ fún wọn tó ń lò fà á irú ẹ̀rín àbàdì tí Ògúngbèmí rìn ni àbí nǹkan míì ti yí wọ̀? Ẹ fi kalẹ̀ sí lónìí ẹ jẹ́ ká máa gbádùn ètò wa ìlọrun. Ẹ ká tó máa kà lọ ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn lọ́gùn ẹnu akínní tí ń sá lọ sókè. Lákọ̀ọ́kọ́ bíṣọ̀bù kan ni mo kọ́kọ́ rí lórí ètò yìí, Bishop Samuel Aláwọdé. Wọ́n ti dé tipẹ́tipẹ́ sórí ètò. Thanks for coming Sam, mo kí yín o. Alájà tí ò kọ́ mọ̀ Alájà Latifa Jùmọ̀kẹ́ Yusuf àwọn tí a nìyẹn nílé Olúyọ̀lé. Adéolú Adéníkẹ́ mo rẹ́yìn náà o, ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀. Victoria Taiwo ẹ ṣé o. Adéolú Adéníkẹ́ wọ́n ní well done, ẹ ṣé. Olúwa fún mi láyọ̀ mo rẹ́yìn náà o, ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Elizabeth mo dúpẹ́ ìyéèjì àwọn tí a nìyẹn o látàyé alálùmọ́lẹ̀ mo kí yín o ẹ̀yin náà ẹ kú ìkàlẹ̀ ẹ ṣé. Miss Bùnmi ń kọ́ o Bùnmi Akíngbadé wípé mo lọ àwọn náà lọ́gọ̀ ẹnu o mo kí wọn o ká má fọlọ́pàá mú mi lọ́la. Ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀ o. Mo tó rẹ́ nìkan náà o mi Rose Conte sorry o bí mi ò bá pronounce ẹ̀ dáadáa. Ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀ o. Ẹ jẹ́ ká tètè bẹ́ẹ̀ lu agbami ètò yìí lénìí. Àwọn tèmi ní o Samson Bámigbégbìn Bàbéèjì àwọn méjì mi àwọn àtìyéèjì àti Bàbéèjì náà lórí ètò pa lénìí. Ẹ ṣé ẹ kú ìfarabalẹ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣe ń bá wa pé Ọláìdé Ọ̀rọ̀pọ̀ yìí náà ni o lórí ètò Àyọkà ní Dayọ̀ Agboola Radio TV. Èmi á ní èmi lọmọ yín, èmi làbúrò yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, olólùfẹ́ yín, Ọ̀rọ̀pọ̀ yín náà ni. Ẹ ṣé ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ká máa gbádùn rẹ̀ nìtò. Orí kẹfà láti máa bẹ̀rẹ̀ lénìí àti ka orí 5 sẹ́yìn. A máa bẹ̀rẹ̀ orí kẹfà eléyìí tó sọ pé ẹran mùmù wà àjèrí. Ẹ ṣé o bàbá wa Samson Bámigbégbìn wọ́n ní ìyàwó ẹ̀kọ́. Ẹran mùmù wà àjèrí ó ní àkọlé ti tòní. Àpá ò mọ̀ pé ohun tó pọ̀ àtán. Ọmọ mọ̀bùtọ́rẹ́ mọ̀bùdànù wọ́n ní ohun àjìyà fún kì í tọ́jọ́ ohun abáfara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Òun ló dífá fún Ògúnlábí ọ̀gẹ̀dẹ̀ òjúgùn èèyàn fákàfìkì bíi rélùwé. Ó tọ́ lára ọmọ ọba ó kù dànsákì ó tọ́ pátápátá ó tọ́ porongodo ó tọ́ lójú kò kàn sáyà mọ́. Bọ́sẹ̀ náà bẹ̀rẹ̀ sí í mọ̀ lára ohun tó bá ojú ti ń bá imú. Àwọ̀ ara àwọn méjèèjì ló kọ́kọ́ ń ṣòfófó fún aládùúgbò wọn pé nǹkan kò fi bẹ́ẹ̀ jọ̀lọ̀ mọ́. Bíná bá ń jó lóko mọ̀jàlá ní wálé wá rò ó. Ògúnlábí òun ìyàwó rẹ̀ kò rówó ra ọṣẹ àti ìpara tààrà mọ́. Wọ́n bá jẹ aláwọ̀ méjì nígbà tí àwọn tí kò mọ iye tí wọ́n pa sì fẹ́ máa béèrè iye tí wọ́n ná kù ní Jagun bá jókòó láti tún èrò pa.
kò ronú, kò banújẹ́, kò bínú, kò ṣépè, kò gbàdúrà. Tí ẹni kó ronú ohun tó fẹ́ ṣe kó sì ṣe é. Ìwọ̀nba ìgbà tí ó fi fẹ́ ronú ohun tó ṣe ẹ̀ṣẹ̀ tó fi sẹ́yìí gan-an ó ní lára. Alágbára má mèrò bàbá ọ̀lẹ ni. Èéwà ti jẹ́ o, ó sorí kọ́. Lẹ́yìn ìgbà díẹ̀ òye gbogbo rẹ̀ là sí nínú. Ó rẹ́rìn sínú pé kò sí ọ̀bọ kan ní Dànrè mọ́ o, pé ọgbọ̀n ọdún yìí wèrè ẹ̀mí ni. Ẹ̀kan ni atanimú tanímọ, gbòǹgbò kan ò gbọ́dọ̀ dání léponù lẹ́ẹ̀mejì. Ó wá rẹ́rìn sóde. Ẹ̀yin ará Ìbàdàn sì gbọ́n mọ́ òun lọ́wọ́, ẹgbọ́n mọ́ òun lọ́wọ́ pòó. Ará Ìbàdàn ti gbọ́n nínú, wọ́n gbọ́n lẹ́yìn, wọ́n so ilé agbọ́n mọ́ ìpàkọ́. Láyípo gidi ni wọ́n lò fún òun. Àròká ni ó pọ̀, àròká sì jàjò ògo lọ. Kò sí ibi tí òun ò gbé jìbìtì dé ní gbígbóná fẹlifẹli. Kò síbi tí òun ò sì lè gbé dé ní gbígbóná fẹlifẹli báyìí. Akínyẹlé, Odò Ọ̀nà, Mọ́níyà, Mọ̀lété, Adéọ̀yọ́. Òfo ọjọ́ kejì ọjà. Gbogbo ayé ló ti mọ òun ní oníjìbìtì. Ní ìjẹta oníjẹta yìí, díẹ̀ ló kù kí àwọn kan dáná sun òun ní Academy torí pé òun polówó jìbìtì dé ọ̀dọ̀ wọn. Àwọn oníyà fẹ́ràn òun sọ́run àpàpàǹdodo, ọ̀run àìròtẹ́lẹ̀ ni òun bá yára ferege, òun bá ẹsẹ̀ sọ̀rọ̀. Ògúnlábí dìde fùú. Èyí tí òun rò náà tó o jàre. Ó pe ìyàwó rẹ̀ wọlé, ó pe Délé ọmọ rẹ̀ náà. Iye kan alábàáhùn kò kúkú ju 3 lọ. Ẹ di gbogbo ẹrù yín lálẹ́ yìí o. Láìsí àní-àní à ń lọ sí Èkó lọ́la. Ọkọ̀ ọ̀dọ̀ Kàbírù ni a dé sí ní Abúlé Ẹ̀gbá. Àwórì ló ń gbé, ibẹ̀ la ó kọ́ lọ. Ìwọ ń tiẹ̀ Kọ̀ǹkọ̀dú, kò ṣe wú o, iléèwé kún Èkó. Ìyàwó náà ṣáà ti rí i pé ilẹ̀ ń dòyì, kò wúlẹ̀ jiyàn, àti pé ibi tó bá wo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí, ibi tó bá wo olówó ẹni ní rán ni lọ. Àparò fò, aṣọ rẹ̀ tán. Ní alẹ́ ọjọ́ náà ni Bọ́sẹ̀ ti di gbogbo ẹrù lóòótọ́. Ní kò rí ni kò mọ̀ ni ní ọjọ́ kejì ni wọ́n sì ti gba Èkó lọ. Ànùmádàrò, onípọtí mọ́tò àbílọ kíá. Nígbà tí ọlọ́fọ̀ bá ń pọ̀fọ̀, wọ́n á ní ọjọ́ akérèjú kọ́ bá wọlé ní ìkan ilẹ̀ pa. Wọ́n á ní òòjọ́ lóró iná múgi, òòjọ́ lóró ìtọ̀ múlẹ̀. Gbàrà tí Ògúnlábí àti ìyàwó rẹ̀ ti wọ̀lú Èkó ni àwọn aládùúgbò wọn ní Abúlé Ẹ̀gbá ti mọ̀ pé àwọn gba àlejò. Èéfín níwà kò ṣeé fi gbádé mọ́lẹ̀, ṣùgbọ́n àwọn eléyìí kò tiẹ̀ fẹ́ fi igbá kankan dé ìwà wọn mọ́lẹ̀. Ìyàwó ìyà, ọkọ ọ̀sẹ́, ìyàn burúkú, ọbẹ̀ tí ò dára. Wọ́n mú jìbìtì wọn ní bàádà ni wọ́n ń bá iṣẹ́ lọ ní pẹrẹu. Ìdí iṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀. Ògúnlábí àti Kàbírù Abégúndé ni wọ́n jọ paṣẹ́ pọ̀. Jìbìtì ti pa wọ́n pọ̀, wọ́n dọ̀rẹ́. Wọ́n jọ ń rẹ́ ará ìlú jẹ. Lẹ́yìn ìgbà díẹ̀ tí wọ́n ti jọ ń foríkorí, tí wọ́n ń fọwọ́ wẹwọ́, tí wọ́n ń fàyà lùyà, ìmọ̀ Ògúnlábí bẹ̀rẹ̀ sí gbòòrò sí. Òun gan wá rí kedere pé àìtí ìdí oko bàbá ẹlòmíràn ni òun fi rò pé oko ti bàbá òun ló tóbi jù. Ṣùgbọ́n báyìí ó ti dẹjú sílẹ̀, ó sì rí i mú, ó ti mọwọ́ wẹ̀, ó sì ń bá àgbà jẹun. Ìmọ̀ òde bì kan pin. Adé á fún Ìjàpá tó fẹ́ kó gbogbo ọgbọ́n ayé sínú akèǹgbè. Kàbírù Abégúndé kì í ṣe mùsùlùmí, kì í ṣe ọmọ eléégún, kódà kì í ṣe Yorùbá. Ìgbò ni, Yínmírín, ọmọ àjòkúta mámúmi, ṣùgbọ́n kò sí ẹni tí wọ́n lè sọ fún tó lè gbàgbọ́. Ó mọ ọ̀ṣọ́, ó fẹ́rẹ̀ ju ìyá ọ̀ṣọ́ lọ. Ó gbọ́ Yorùbá dójú àmì, Yorùbá nìkan sì kọ́, ó gbọ́ Ìgbò, ó gbọ́ Haúsá. Kò
kò sì sí ẹni tó mọ orúkọ tí òbí rẹ̀ sọ ọ́ gan orúkọ tó bá wù ní pé ara rẹ̀. Ní báyìí Kàbírù Abẹ́gúndé ló sọ pé òun jẹ́, kò sì sí ẹni tó jà á níyàn. Kàbírù kò ga ju ẹsẹ̀ bàtà 5 lọ, ṣùgbọ́n ó kí ó sì fẹ̀ láyà bí ìró. Gbogbo ìgbà lójú rẹ̀ ń dàbí tẹni tó fẹ́ bú sẹ́kún. Bí ó bá sì ń sọ̀rọ̀ tàánú ni, bí ẹni tí kò bá ìyá rẹ̀ láyé. Ìdí nìyí tó fi jẹ́ pé ṣàṣà ajá ní relé ẹkùn tí í bọ̀, ṣàṣà ènìyàn ló lè kó sínú páńpẹ́ Kàbírù kó yọ, torí kò sí ẹni tó lè róró jìbìtì. Èèyàn pupa ròdòròdò ni, ó sì jẹ́ ọmọ ọdún 22. A máa mutí ṣùgbọ́n kì í mu sìgá. Ó jẹ́ ẹ̀dá kan tó máa ń ṣẹ́jú léraléra tó bá ń sọ̀rọ̀ lọ́wọ́. Ìwà yìí ti di bárakú fún un. Ìṣọ̀lọ̀ ni Ògúnlábí àti Kàbírù ti rí múgùn tí wọ́n kọ́kọ́ gbá lójú. Wọ́n gbá ọ̀gbẹ́ni ọ̀hún lójú, ojú rẹ̀ fẹ́ẹ̀ fọ́. Ẹgbẹ̀rún 10 náírà ṣáńgílítì ni wọ́n rí níbi àkọ́jẹ́ ewé wọn yìí. Fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn méjèèjì, ìbejì kì í ṣe àkọ́pàjẹ àjẹ́, ṣùgbọ́n iṣẹ́ yìí ni wọ́n kọ́kọ́ jọ ṣe pọ̀ ni. Ògúnlábí gba ẹgbẹ̀rún 5 ìpín tirẹ̀ sọ́wọ́. Ẹnu yà á, èyí má bu àyà o, tí ó sì ti ń fi àsìkò ṣòfò ní Ìbàdàn láti ọjọ́ ìwá. Àṣẹ Kàbírù ti rí bí ilẹ̀ gbé lójú l'Ékòó. Àṣẹ jìbìtì náà ti sún síwájú. Ó ti kúrò ní 2 kọ́bọ̀. Ó mà ṣe o. Tí ẹ̀yin ará Ìbàdàn bá tó rí ẹsẹ̀ òun nílùú yín, gígé ni kí ẹ gé e. Láìpẹ́ láì jìnnà, tàkúté tún ré okò tó mẹ́ran lọ́nà inú kan. Àṣé lóòótọ́ ni pé Ọlọ́run tó dá ẹnu ní bùnbù kò ṣàì ní pèsè ohun tí yóò máa fi bọ́ ọ. Ní ọjọ́ tí à ń wí yìí, ọgbà Ìjàyè ni iná ti dáhùn, bí ó tilẹ̀ jẹ́ pé Òkè Ìrà gan-an ni wọ́n ti fẹ́ lọ parí iṣẹ́ kan tẹ́lẹ̀. Ṣùgbọ́n òun wá owó lọ pàdé iyì lọ́nà. O ò padà, bí o bá rówó ọ̀hún tán, iyì kọ́ ni ó fi rà ohun tí à ń wá lọ sí Sókótó rèé lápò ṣòkòtò ìkẹ́ ẹ. Àbí bílé bá dàbí oko, tóko náà sì dàbí ilé, ọ̀kan náà lèyìn ò ṣàfọwọ́ mú. Iṣẹ́ tí Òkè Ìrà náà ṣíṣe ni, ṣùgbọ́n tí ojú ọ̀nà ọgbà yìí ti di igi tó wó lugi. Dandan sì ni kí èèyàn kọ́kọ́ gbé ti òkè rẹ̀. Ká tó gbé ti òkè rẹ̀, ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn mi lọ́gọ ẹnu. Ìyábọ̀ Salmon Oyèládé, àwọn tèmi nìyẹn láti Ọ̀pá Mábùrò. Ẹ ṣé o, ẹ kú ìkàlẹ̀. Adébísí Òjò, mo rẹ́yìn náà o, ẹ ṣé. Ṣadé Dorcas, ẹ ṣé o, thanks for coming. Ṣadé Dorcas Òjò, gbogbo yín ni mo kí o, ẹ ṣé o, ẹ kú ìkàlẹ̀. Ká tó máa lọ, ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára díẹ̀ náà. Dayo Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Sammy Dayo Agboola, Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Ọ̀rọ̀ ọmọ wọn nínú gbọ̀ngàn Olúbí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ ọmọ wọn nínú gbọ̀ngàn Olúbí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ ṣé o, Mr. Kanmi Samtuyi, mo rẹ́yìn náà o. Ẹ ṣé, ẹ kú ìkàlẹ̀, ẹ dẹ̀ kú ìpalẹ̀mọ́ ìdìbò ẹ̀yin ti Buhari àbí? Ẹ ṣé o, ẹ kú ìkàlẹ̀, ẹ kú ìfarabalẹ̀. A máa gbé sí ayọ̀, ó kọjọ́ 14 lé ní àbí?
ká má dènà pẹnu, ẹ jẹ́ ká máa lọ tààrà síbi ìwé wa tá à ń kà. Kàbírù Abẹ́gúndé, jìbìtì ò ṣe nìkan lu ọkọ Fadérera, ẹkùn fúnra ẹ̀ òun ló kọ́kọ́ rí ọ̀gbẹ́ni ọ̀hún, ó sì yára fọwọ́ tọ́ Ògúnlábí. Iṣẹ́ ti bẹ̀rẹ̀, Ògúnlábí náà yára gbáradì. Adébíyẹyìn má ṣi àgbà ọ̀lẹ ni. Inú ṣọ́ọ̀bù ńlá kan tó kọjú sí iléèwé girama Ọgbà ni bàbá tí à ń wí ìjókòó sí, tí ó rọra ń ta rédíò àti ẹ̀rọ tẹlifíṣàn rẹ̀ jẹ́jẹ́, ni ó bá gbé ilé rẹ̀ fọrùn rọ́ o. Ló bá tajà rí ṣọ̀kí ṣọ̀ǹbọ̀lọ. Gárágá ni Kàbírù wọlé tọ̀ lọ. Ó wo gbogbo nǹkan olówó iyebíye tó wà nínú ṣọ́ọ̀bù bàbá náà bí ẹni pé kò tó nǹkan kan. Ó yẹ ètè pẹ́, ó fi ojú tẹ́ńbẹ́lú gbogbo ẹrù ọ̀hún. Ògúnlábí náà ń wò ó sì ń ṣe bíi ti ẹ̀gẹ́lẹ́. Ẹṣin iwájú ni tẹ̀yìn wò sáré. Eku tó bá ti ní òpó nílẹ̀ kì í ti aré sá. Kàbírù ni òpó Ògúnlábí. Ẹ̀ka náà ni Kàbírù kò ṣe, ó sọ̀rọ̀. Wò ó Kàsálí, jẹ́ a lọ. Eléyìí ò lè tó. Kàsálí náà kẹ̀rẹ̀ kò fi para bíi àṣà láṣà. Èmi náà rò bẹ́ẹ̀, wò jẹ́ a lọ jọ́. Wọ́n pẹ́yìn dà. Ara bàbá oníṣọ́ọ̀bù bù máa sọ. Ẹ wá, ẹ má lọ, ẹ jọ̀ọ́, ẹ má lọ, yóò tó. Ṣé bí Yorùbá ni yín, Yorùbá sì lèmi náà, yóò tó wàláhì. Kàbírù padà. Ó wá kọjú sí bàbá oníṣọ́ọ̀bù. Ṣé ẹ rí i? Bóyá èdè wa ni kò yé yín. Àwọn ọ̀gá wa ni wọ́n ní kí a lọ wá ẹni tó lè ta bíi ẹgbẹ̀rún rédíò àti ẹgbẹ̀rún tẹlifíṣàn fún iléeṣẹ́ wa wá. Ara bàbá túbọ̀ buná, ó dìde dúró. Ó wà àti ń ṣe é. Ìwọ̀nba tí ṣọ́ọ̀bù gbà la kó síta. Ibo ni iléeṣẹ́ yín wà? Ìlú èbó ni, ṣùgbọ́n aṣojú wọn wà ní Ìkẹjà. Ó ní ó máa rà á tí ó máa kó ránṣẹ́ sí wọn. Bàbá rújú pọ̀ díẹ̀, kò kàwé ṣùgbọ́n ó ka ọgbọ́n orí. Ìlú èbó. Ṣé bí ìlú èbó ọ̀hún ni wọ́n ti ń ṣẹ̀dá rẹ̀? Wọn ò ṣe kúkú rà á lọ́hùn-ún, àbí ẹ ti pé mo wí o. Ewu tí ẹ ní tèmi. Àyà Ògúnlábí sọ kìkìkì. Ǹjẹ́ Kàbírù kò ti fọ́ ojú eléyìí pọ̀ báyìí? Abiyamọ má mojú. Abiyamọ má mojú kò fẹ́ bódò lọ o. Ṣùgbọ́n ṣe ni Kàbírù kàn rẹ́rìn múyẹ́. Ó wá rẹhùn sílẹ̀ bí ẹni pé àṣírí kan ló fẹ́ tú fún bàbá. Ó súnmọ́ pẹ́kípẹ́kí bí ẹni pé ti bàbá tọmọ ni wọ́n. Bẹ́ẹ̀ ibo sì ni ìpàdé Àjẹ́ àti Ṣàngó. Bàbá, kì í ṣe pé gbogbo àwọn òyìnbó tí ẹ̀ rí lóde yẹn ni wọ́n ń ṣe ẹ̀rọ. Omi nínú wọn tálákà jù wá lọ. India ni àwọn tí wá wà o. Wọn kò sì dá ọwọ́ ọ̀tún mọ́ yàtọ̀ sí tòsì. Tó bá di pé ká ṣe tẹlifíṣàn, rédíò, fídíò àti fìríìjì, wọn ò lè tẹ imí ẹran kó fọ́. Kíní kan wá ní ṣá. Wọ́n ya àpà. Wọn ò mọ ìlà tó wókọ. Wọn ò mọ ọjà ná. Wọ́n gọ̀, wọ́n fẹnu họra. Wọ́n gọ̀, wọ́n fẹ́rẹ̀ lè mú ọ̀gẹ̀dẹ̀ nínú ọṣọ́. Tí ẹlẹ́dàá yín bá fi lè sọ pé ẹ̀yin la máa mú lọ síwájú aṣojú wọn lónìí, a jẹ́ pé ẹ ti bọ́ sáyé nìyẹn. Ẹ ti jẹ tẹ́tẹ́, ẹ ṣoríire ẹrọ̀pọ̀ ọjà. Bàbá diwọ́ mọ́ rí. Ọmọ mi, èmi ni ẹ mú lọ o. Èmi ni ẹ mú lọ. Alẹ́ wá tó fẹ́ mú lọ. Ọ̀kín lọ́ba ẹyẹ, kìnní lọ́ba ẹranko. Èmi ló lórí wọn nílẹ̀ yìí. Ẹ̀yin gan ó sì mọ̀ pé ẹ ṣoore fẹ́ nìkan. Bẹ́ẹ̀ sì ṣe ń wò mí yìí, èmi kì í tajà jàǹbàkù pé kí n wá gbé gudẹ fáwọn òyìnbó yín. Láíláí ó dayé àtúnwá. Kàbírù àti Ògúnlábí bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ní ṣọ́ọ̀bù bàbá yìí. Wọ́n dá ọ̀rọ̀ rẹ̀ sọ́tún, wọ́n dá rò sí òsì. Wọ́n gbà sí lẹ́nu. Bàbá, àwa náà lágbà nílé ni o. Béèyàn bá sì ṣoore fún èèyàn dúdú,
pupa lè sán ṣùgbọ́n ṣá ìjáfara léwu, ẹ jẹ́ ká lọ. Bàbá sáré ti ilẹ̀kùn ṣọ́ọ̀bù rẹ̀ pa. Kíní ọ̀hún ṣe bí ẹni pé kí ó sọ ibi tí ó ń lọ fún bàbá ìgbà tí ó mú ṣọ́ọ̀bù tì í, ṣùgbọ́n irú ọjà kan náà ni wọ́n ń tà. Kí oúnjẹ tí kò yó ẹnìkan má wàá tún di ohun tí à ń pín sí méjì ni bàbá bá panu mọ́. Tí òun ló dé yìí, kí bàbá ìgbà dúró de àsìkò tirẹ̀, mọ̀kànmọ̀kàn lóye kàn. Oyè tó kára àwò ń bọ̀ wá kan ará ẹ̀dẹ, ohun tí kò kárí kì í lé sílẹ̀. Kíá wọ́n ti bẹ́ sínú ọkọ̀ Ìkẹjà. Kò pẹ́ rárá tí wọ́n fi dé ọ̀hún. Wọ́n sì sọ̀kalẹ̀ ní Ìpòdó. Kàbírù ló sanwó ọkọ̀. Bí wọ́n sì ṣe ń sọ̀kalẹ̀ ni ó ti fa bàbá wọ ilé oúnjẹ kan lọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹun wọ́n yó. Kàbírù ló tó sanwó. Tí Kàbírù kúkú yé owó làá fi pé ná owó. Ẹni tí yóò mú ọ̀bọ gbọ́dọ̀ ṣe bí ọ̀bọ, àti pé ẹni tí a bá fẹ́ tà òun là á bọ́. Ẹni tí a bá sì tún fẹ́ tà títù láàtú lójú. Bàbá yóò tán ó san ọwọ́ nù. Ó sì ké àlíhámúdùlíláì lẹ́ẹ̀mẹ́ta. Oúnjẹ Ifá ni. Ifá sì máa fani lápò ya. Bàbá ni kò mọ̀. Mẹ́tàlá ń bẹ lẹ́yìn máa ṣe ìṣó. Kíá Kàbírù ti ṣáájú, bàbá tẹ̀lé. Ògbólabí ń bọ̀ lẹ́yìn, àfi bí ìgbà tí wọ́n fún bàbá yìí ní àhámọ́. Wọ́n dà rẹ́rẹ́ wọ ọ́fíìsì ńlá kan lóòótọ́. Àwọn ènìyàn kún inú ọ́fíìsì ọ̀hún. Àwọn tó ń tẹ̀wé, àwọn tó ń kọ, àwọn tó ń kà. Bí ilẹ̀ ibẹ̀ sì ṣe ń dán ṣe ló ń yọ̀ tó ń dán koroko. Díẹ̀ ló kù kí sálúbàtà bàbá ṣe ní ṣùtá. Kàbírù súnmọ́ arábìnrin sísanra kan tó ń tẹ̀wé lọ́wọ́. Ó bọ̀ ọ́ lọ́wọ́, ó sì sọ ọ̀rọ̀ wújẹ́wújẹ́ sí i létí. Ìyẹn rọra wo bàbá fírí, ó sì rẹ́rìn-ín. Ó darí wọn sókè. Inú ọ́fíìsì tí wọ́n lọ lókè tóbi dáadáa. Ó fẹ́rẹ̀ tó pálọ̀. Ẹ̀rọ amúlétutù ibẹ̀ rọra ń ṣiṣẹ́ ni. Kò pariwo rárá. Òyìnbó kan jókòó sí ibẹ̀ lóòótọ́. Tábìlì iwájú rẹ̀ fẹ̀, ó sì tẹ́ rẹ́rẹ́rẹ́ bí òrìṣà. Orí àga tó jókòó sí gbé sí wá, ó ń gbé sẹ́yìn. Kò yá àga bàbá. Èyí tó jẹ́ kàyéfì ni pé àti rédíò àti tẹlifíṣàn àti fídíò ló pé sí ọ́fíìsì òyìnbó yìí láì ṣe inú ilégbèé. Ó ní nǹkan là jẹ́ ó ṣe é. Kàbírù ló ń bá òyìnbó sọ̀rọ̀. Òun ló sì ń ṣe òǹgbífọ̀ rẹ̀ fún bàbá. Ògbólabí ní tirẹ̀ kàn jọba sórí ìdúró ni. Bàbá ọ̀gá ní èlò ní tẹlifíṣàn àti fídíò. Sony àpò 15 pọ́ùn ní tẹlifíṣàn, 20 àpò ní fídíò. Òyìnbó tún wí nǹkan kan. Wọ́n ní ẹ jẹ́ kí àwọn yọ àpò kọ̀ọ̀kan kúrò lórí ọ̀kọ̀ọ̀kan méjèèjì. Kódà dáadáa ò dáa tó. Kàbírù tún tẹ́tí sílẹ̀ gbọ́ tó òyìnbó. Wọ́n ní kí ẹ wá gba owó lọ́sẹ̀ tó ń bọ̀ kí ẹ lè fi lọ kó ẹrù wá. Ẹgbẹ̀rún ọ̀kọ̀ọ̀kan ni wọ́n ń fẹ́. Ṣé mo sọ? Ṣùgbọ́n wọ́n ní àwa ni ká ṣe onídùúró fún yín pé ẹ kò ní sá lọ o. Sá lọ ibo? Sísá lọ wẹ̀ láì wọ wèrè. Bí wọ́n ṣe fẹ́ yíṣẹ̀ padà ní òyìnbó tó pe Kàbírù ni wọ́n bá tó bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ síra wọn. Ìran ló sì kù tí bàbá ń wò. Kí wọ́n tètè ó jàre, kí àwọn má lọ pẹ́ lórí imí, kí eṣin ó má bàa lọ bá àwọn níbẹ̀. Bọ́rọ̀ bá ń pẹ́ jù, gbígbọ́n ní gbọ́n méèyàn lọ́wọ́. Kí wọ́n pa fẹ́rẹ́fẹ́tì yìí tì, kí òun bá ẹsẹ̀ yìí délé ná. Àfi ẹ̀kan náà tí òyìnbó ti gbogbo fèrèsé ọ́fíìsì rẹ̀ tí ó sì pa ẹ̀rọ amúlétutù. Ó wá wọ́ àpò ńlá kan jáde láti inú àpótí onírin kan. Ó sì yọ òkúta aláràbarà kan jáde. Ó fi lé Kàbírù lọ́wọ́.
Kàbírù náà gbà á, ó sì ka ẹgbẹ̀rún náírà fún òyìnbó. Idán ló jọ lójú bàbá, ṣùgbọ́n ṣe ló sọ̀jìká. Èyí kò kan òun. Èwo ni ti òun lọ́rọ̀ má fi lọ̀ mí ń dá sí i. Abi ojúgun lẹ́gbẹ̀ẹ́ etí. Ògbólabí ní tirẹ̀ kì í ṣọ̀gbẹ̀rì, òye ti yé e. Nígbà tí Kàbírù tó fi òkúta ọwọ́ rẹ̀ sápò rẹ̀ tán ni wọ́n tó ṣẹ̀ṣẹ̀ bọ́ síta. Bí wọ́n sì ti dé ojú títì ni òun àti Ògbólabí ti fò mọ́ ara wọn lọ́rùn. Wọ́n ké, wọ́n rẹ́rìn-ín, wọ́n ń bọwọ́, wọ́n ń fò sókè. Ẹ̀yin ọmọ mi, ṣé kò sí o? Tó bàbá, Ọlọ́run kì í ṣiṣẹ́ rẹ̀ láàbọ̀. Ti tẹlifíṣàn la rí tà ń wí, èyí sì tún bú àyà o. Èwo tún ni o? Kò yé mi, kò yé yín. Rí ti Jàkí fún mi ní káríkà ẹyọ kan lẹ́ẹ̀kan. Ó tó ẹgbẹ̀rún tó kó bọ̀. Rí tó wọ́ jáde nínú séèfù. Ó ti wá gbà pé kí àwa mẹ́tẹ̀ẹ̀ta lọ wá ẹni tí yóò rà á. Orí tí yóò gbé ni kò jẹ́ dandan kó tó jàǹkànjàǹkàn. Ẹ gbọ́ o, ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ ìdí rẹ̀ gbọ́. A kì í sì gbọ́n kọjá ohun tí a kò bá mọ̀. A béèrè ọ̀nà kò ní sọnù o. Kí ni wọ́n fi dánúkà àbí ẹ ti pè é ṣe? Àbí kì í ṣe òkúta ẹ̀ẹ̀kan ní jẹ́ bẹ́ẹ̀ ni? Òun ni akérèkòrò, abìjàwàrà, atarékéré, ìjájú. Nǹkan tó ń gbé bàálù fò lẹ́rí yẹn. N kò lè máa yọ́ síta níbí báyìí ni kí àwọn olè má lọ bò mí, kí wọ́n má lọ gbà lọ́wọ́ mi. Ẹ jẹ́ kí a lọ sí pápá ìdíkọ̀ òfurufú Muritala nísìnyí, bóyá wọ́n ti lo eléyìí tí a kó fún wọn ní oṣù tó kọjá tán. Bàbá sọ̀jìká. Tó a jẹ́ pé késekése ni òun sì rí. Kàsàkàsà ń bọ̀ lẹ́yìn. Kàsàkàsà bàbá késekése. Èèyàn dúdú, ọmọ káàárọ̀ òjíire ni wọ́n bá ní ọ́fíìsì tí wọ́n lọ ní pápá ìdíkọ̀ òfurufú. Ṣe ni onítọ̀hún kígbe gbòòlà nígbà tó gbọ́ pé káríkà ti wá. Ó ní àwọn tí ń wá àwọn Kàbírù tó ọjọ́ mẹ́ta. Díẹ̀ ló sì kù kí iléeṣẹ́ dojú dé. Ó sáré ra ẹyọ kan tí Kàbírù mú dání. Ẹgbẹ̀rún 7 náírà ló rà. Ó wá ní kí wọ́n sáré lọ bá òun kó ẹgbẹ̀rún 2 wá. Kàbírù ní ó mà ṣe o. Ẹgbẹ̀rún kan péré ló wà. Ó ní kí ó lọ kó wá, àbí kò mọ̀ pé iṣẹ́ fẹ́ dúró ni. Bí wọ́n ṣe jáde ni Kàbírù ti yára kó ẹgbẹ̀rún 2 fún bàbá. Ó kó 2 fún Ògbólabí, òun náà dá 3 sápò. Bàbá dúpẹ́ ẹnu rẹ̀ fẹ́rẹ̀ bó. Bàbá, ọ̀rọ̀ kù sí yín lọ́wọ́ o. Ó kù sí Kàsálí lọ́wọ́, ó sì kù sí èmi gan lọ́wọ́. Èèyàn 3 ní mọ̀ díẹ̀ ta. Àrùn 3 kò sì gbọ́dọ̀ dọ̀bẹ̀nù. Olóṣì ni Jàkí, kò ní fi káríkà ẹyọ kan sílẹ̀ bí kò bá rówó. Ẹ jẹ́ ká wówó lọ o. Iyekíye tí olúkúlùkù bá ti rí ni. Ohun tí ẹnìkọ̀ọ̀kan bá sì gbé ni yóò ká. Bó bá dọ̀túnla ká wá wò yín. Jìnnìjìnnì bo bàbá. Ṣé Jàkí ò ti ní ta fẹ́lòmíì, àti pé ṣé àwí ẹ̀kan ò ti ní ríra níbòmíràn? Máa gbọ́ bàbá. Kàsálí, kò sí ẹ̀dá Ọlọ́run kan tó ń ta káríkà nílẹ̀ yìí kàrè Jàkí. Jàkí sì ti sọ pé òun fún wa di ọ̀túnla. Ọ̀rọ̀ àwọn èèyàn dúdú nìkan nísìyẹ̀. Bóyìnbó bá sọ̀rọ̀, àbẹ̀ ló gé. Bí bàbá ṣe dé ilé ló bẹ̀rẹ̀ sí ta gbogbo ọjà ṣọ́ọ̀bù rẹ̀ ní kó lọ ńlẹ̀ kó dowó. Ó gba gbogbo owó báǹkì, ó sì ta ilẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ rà. Kódà ó gba ìlọ́po 2 owó tó dá sí ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀. Ó mọ̀ pé èrè tí òun yóò jẹ́ tó ìlọ́po 6 iye tí òun bá fi sílẹ̀. Ó gbà pé Ọlọ́run ló rán àwọn Kàbírù sí òun. Nígbà tí Kàbírù àti Ògbólabí dé ọ̀dọ̀ bàbá lọ́jọ́ kẹta,
ó ti lé ṣóṣóró dè wọ́n pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà 300 náírà lọ́wọ́. Wọ́n lọ Ìkẹjà, wọ́n gbé owó fún Jàkí, òun náà kó káríkà fún wọn. Wọ́n tàta tòpò bọ́ sọ́dọ̀ Àwé tó wà ní pápá ìdíkọ̀ òfurufú ti Múrítàlá. Ìyẹn náà gba ẹrù, ó sì ní kí wọ́n wá gba sọ̀wédowó lọ́jọ́ kejì. Aya bàbá kọ́kọ́ fẹ́ já, ṣùgbọ́n Kàbírù fi lọ́kàn balẹ̀ pé bẹ́ẹ̀ ni rí kí àwọn pàdé níbẹ̀ lọ́jọ́ kejì. Bí bàbá padà lọ Àgúnlá, bí kò padà lọ Àgùntẹ̀tẹ̀, dandan ni kó tiẹ̀ padà lọ ibikíbi tó bá lọ ní ọ́fíìsì méjèèjì. Àwọn agbófinró ibẹ̀ kò ní jẹ́ kó wọlé. Wọ́n fòró ẹ̀mí rẹ̀ dọ́ba, wọ́n kó gìràgìrà bo ẹlẹ́dàá rẹ̀. Àwọn yẹn ti gbọ́ nípa ẹ̀. Bẹ́ẹ̀ ló bá sì jẹ òjò àti tó bá sì wà rárí wọlé wà yìí o, kò lè rí ẹnìkan tó dá mọ̀. Igi ti dá, ẹyẹ ti fò, oníkálukú ti wá ibi gbà. Òyìnbó gba 50,000, ọ́fíìsì tó lò náà gba 50,000. Èèyàn dúdú ti Múrítàlá náà gba 50,000. Ọ́fíìsì tí òun náà lò gba 50,000. Kàbírù gba 50,000. Ògúnlábí náà sì gba 50,000. Ọ̀rọ̀ bàbá ti di àmọ́ kò bá ara ẹran mọ́. Kàbírù àti Ògúnlábí kò mọ ohun tí ó ṣẹlẹ̀ sí i lẹ́yìn ọ̀rẹ̀yìn. Wọn ò sì bìkítà. Ó lè pokùnso, ó lè kó sódò. Ẹni àmọ̀rí bá kú, bó wo àmọ̀rí fúnra rẹ̀ kó lọ sọ́run. Ẹran mùmù wá jèrè. Báyìí la ti parí orí 6 lénìí. Ẹran mùmù wá jèrè. Wọ́n mà ti sọ bàbá di ẹran mùmù o. Kàbírù àti Ògúnlábí wọ́n mà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀jìbìtì wọn ní pẹrẹwu, ọwọ́ wọn mà dé nílùú Èkó. Tó bá tún di ọjọ́ mẹ́jọ á tún máa tẹ̀síwájú. Gbogbo yín ni mo kí o. Àwọn tó tún wọlé nígbà tá à ń ka ètò lọ. Kingsley Obie Amadi, thanks for watching. Ọlátórègún Òkúèbíẹ, ẹ ṣé o. BS Oyètúnjí JP, thanks for watching. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Gbogbo yín ni mo kí o. Gbogbo yín ni mo appreciate pé ẹ bá wa pé lénìí. A tún pàdé níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ọládé Ọ̀rànpọ̀ yín náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín ní Dayọ̀ Agboola rédíò TV. Èmi a máa sọ pé ẹ má ṣe kúrò níbẹ̀ o. Ẹ jẹ́ kó máa wà bẹ́ẹ̀ ní gbogbo ìgbà 24/7 ó la fi ń ṣí. Ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé ni wọ́n ti ń gbọ́ yín. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ o. Ká tó ríra láyọ̀. Ó tún dijọ́ mẹ́jọ ká tó pàdé. Mo ní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, Ọládé Ọ̀rànpọ̀ yín náà kò sí nǹkan tẹ́ pè wá fún o. Bóyá oúnjẹ aládùúdùn lẹ fẹ́ sè ni àwa máa ń sè, bóyá ti patí ńlá, bó dẹ̀ jẹ́ patí kékeré. Bó bá sì jẹ́ pé alága náà ni o, alága ìjókòó àti alága ìdìde níbi ìgbéyàwó, bóyá fẹ́ sin ọmọ fọ́kọ, tàbí fẹ́ fa ọmọ lọ sílé ọkọ, tàbí fẹ́ ṣe ìgbéyàwó fọ́mọ. Méjèèjì là ń ṣe o. Bá a ṣe ń gbé òun là ń gbà. Gèlè ayọ̀ là wá ń gbé o. Àdẹ̀ǹgbà gèlè ayọ̀, àdẹ̀ǹgbà lẹ́tà ayọ̀. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ o. Oríṣiríṣi náà là ní nílé iṣẹ́ wa o. Bóyá ẹ fẹ́ pọ̀nmọ́ tó ká tó gbá ta mì, pọ̀nmọ́ ti Nàìjà. Bó bá dẹ̀ jẹ́ pípò ti Nàìjà ni tàbí bó ṣe ẹja, kí lẹ ti fẹ́ sí? Ṣé ẹja ṣé catfish lẹ́fẹ́ ni ètí wọ́n ń pè ní ẹja aborí, àbí ti pòkun, àbí ti ẹja abó? Gbogbo ẹ̀ ló wà nílé iṣẹ́ wa o. Ẹ yẹ ṣàtìlù wà láago ní Dayọ̀ Agboola rédíò TV. Jẹ́ ká tó pàdé níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Èmi a máa sọ pé kẹ́lẹ́mì má gbà. Ká tó pàdé láyọ̀. Abọ́ládé Abbas, mú kẹ́yìn náà o. Wọ́n ní ẹni tó bómi ìsanwó ó bóúnjẹ, ẹni tó bá bóore ọ̀fẹ́ ó bá dúrà. Ẹ tún lè rí ètò yìí kà. Ẹ lè lọ sórí YouTube. Ẹ̀yẹ ṣáàtì type Ọláìdé Ọ̀nàyọkà. Tẹ́ bá ti type ẹ̀ sí Google ẹ̀, gbogbo nǹkan tá a ti kà sẹ́yìn àti ìwé tá a ti kà tipẹ́tipẹ́ ni o, àti ń tà ń kà lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀ lẹ máa rí níbẹ̀ lórí YouTube. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Ẹ má ṣì kúrò o. Ẹ jẹ́ kó wà níbẹ̀. Ká tó pàdé níjọ́ mẹ́jọ. Kẹ́lẹ́mì má gbà. Ó dàbọ̀. Ayíǹde ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn Olúbí. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ayíǹde ọ̀rọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn.
tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana lọ, aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agboolárí tó ti nínú nílẹ̀ lẹ́ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lágbọ́ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa